ìjọ I Am that I Am Parish. Orúkọ mi ni Venerable Supreme Evangelist S.O. Banjo, Head of Operation Celestial Worldwide. So mo ní kí n tún ṣe new introduction, but this is informal lórí awuyewuye tó ń lọ lórí social media pẹ̀lú alàgbà kí lórúkọ ẹ̀ ṣe Akeem tó sọ wípé ẹ fi tipátipá àti oògùn wípé ẹ fi gba ilẹ̀ lọ́wọ́ òun. So gẹ́gẹ́ bí ẹ̀tọ́ with all fair hearing, so with all fair hearing, a pè olùṣọ́, that was on Thursday àbí on Monday or Tuesday, but àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n ò wá. So a tún wá shift another meeting sí ọjọ́ Wednesday, which is yesterday. Àwọn ènìyàn wá, ṣùgbọ́n gbogbo bí a ṣe ń pe olùṣọ́ sọ pé àwọn wà ní pàǹtí ní zone 2. Bẹ́ẹ̀ni. So wọ́n ní àwọn ò lè wá. Níbẹ̀ ni àwọn tó wà ní mo létà wá sí Kétu. Hold on, sir. Níbẹ̀ ni wọ́n ti pe zone 2, IPO tó wà ní charge case àti AIG tó wà ní charge case. Wọ́n sọ wípé sí ní zone 2 pé ẹ wá. Kéèsì wo ni àwọn ò rí yín? Ṣé lórí kéèsì? Kì í ṣe lórí kéèsì ilé mi. Okay, lórí another case. Lórí another case. Okay. Hallelujah. Hallelujah. So nígbà tó di bíi tó 7 lánàá tí a ti parí meeting pẹ̀lú àwọn disciplinary committee tí pastor tí wọ́n gbé kalẹ̀, mo rí message olùṣọ́ yìí pé àwọn ti wà ní Kétu. So I told him wípé pé níbẹ̀ náà mo wá sí Kétu. àwọn tí wọ́n wá láti Ìbàdàn, bàbá Àjàó, bàbá Kútì tó wá láti Ìjẹ̀bú, wọn lè dúró di àsìkò yìí nítorí pé meeting yóò lè hold ní ọjọ́ Tuesday lọ ṣe lodge sí hotel títí di àná tọ́dẹ̀ máa need láti padà sílé. Àná náà sọ time tí mo wá láàyè tó wáyé pé time wà I will come. So nísìnyí pastor wa Emmanuel Mobi náà ṣọ́fà as directive to the disciplinary committee Celestial Task Force àti àwọn disciplinary committee. Pastor ti wá give directive wípé ilé ìjọsìn yín wípé ká tì í títí di next week tí wọ́n máa tún fi pè yín tí ẹ máa fi wá tí a máa wá sọ ọ̀rọ̀ yẹn ní tùbínùbí. Hallelujah. Tó bá jẹ́ pé nígbà tí ọ̀rọ̀ yẹn ń lọ lórí rédíò wípé ẹ fi oògùn gba property, tó ń lọ lórí rédíò wípé ẹ mú èèyàn mọ́lẹ̀ for the past 7 years, nígbà tá a gbọ́ ọ̀rọ̀ yẹn ló yẹ kí task force ti gbé ìgbésẹ̀ ká tẹ̀ ọkọ̀ wá ti church yẹn lọ, bóyá ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀, so that nígbà tẹ̀yin bá wá ṣé títí ẹ bá wá sọ bóyá ó rí bẹ́ẹ̀ bá wá sọ ti ara tẹ́ bá sọ tẹnu yín, then àṣẹ wàá wò ó ti máa fi mọ̀ bóyá ó rí bẹ́ẹ̀. Nísìnyí nígbà tẹ́ gbọ́ tí lórí rédíò, kí ló dé tẹ́ gbọ́ tèmi? Emmanuel Mobi náà ṣé ti gbọ́rọ̀ lẹ́nu mi ni? Wọ́n dẹ̀ ti give directive wípé kí a wá ti ilé ìjọsìn yìí tó bá wá di next week, hallelujah. Ẹ gbọ́ tẹnu mi, tó bá di ẹ gbọ́ tẹnu mi, ẹ gbọ́ tẹnu mi, tó bá wá di next week, ẹ gbọ́ ti ẹnu mi. tó bá ti wá pè yín, so àjẹwà ṣí. Ẹ gbọ́ nǹkan tèmi sọ bí. Ẹ gbọ́ nǹkan tèmi sọ bí. Ẹ gbọ́ nǹkan tèmi sọ bí. Ẹ fi okùn sí bánà yẹn. Ẹ gbọ́ tẹnu mi náà. Nígbà ok jókòó kò sí jókòó kí lẹ fẹ́ jẹ́ kí n sọ. Hallelujah. I came on Tuesday, then ẹ reschedule sí Wednesday. I came on Wednesday. Ní àárọ̀ kì í ṣọ̀rọ̀ ìjà. Ẹni sùn, is it Scottish Church ní solution? Because ọ̀rọ̀ yìí ti wà níwájú ìjọba.
ẹ gbọ́ nǹkan tẹ̀mí sọ fún yín ọ̀rẹ́ tí wọ́n wájú ìjọba ẹ lísì sẹ́mi o ọ̀rẹ́ tí wọ́n wájú ìjọba so ṣé kọ́ọ̀tì church ní solution is it solution ní kọ́ọ̀tì church ṣé kọ́ọ̀tì church ní solution ẹni tó jẹ́ ọmọ ìjọ mi for 8 years ṣé ìwọ ni olùṣọ́ ẹ̀ ní sùúrù sírù kíni ní láti you have start this matter ó ti bẹ̀rẹ̀ láti ìjẹta ọ̀rọ̀ yìí ẹ má lẹ ẹni tí mo bí o ẹ má lẹ kílẹ̀ ṣe jàwé fíìmù lọ ṣe jàwé á dàrú fún yín kúrò lẹ́kìnní ṣe jàwé rẹ̀. The reporting situation here from CCC, I am that I am seeing the shepherd in the violence. Yes, right now we see him. The task force CCC worldwide is here from the directive order of the Baba EMA Bobino Shofa. Yes, sir. So here is not peaceful with the task force trying to make a violence. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa fáfàní gbogbo ẹ̀yin tí ẹ ò gbọ́ nǹkan tí wọ́n sọ dáadáa nítorí pé fídíò yẹn kò lọ sókè. Olùṣọ́ tẹ̀ ń wò yìí wọ́n ní ó fi ògùn gba ilẹ̀ lọ́wọ́ ọmọ ìjọ rẹ̀. Lẹ́yìn ìgbà tó gba ìwé ilẹ̀ tán ó ní òun fẹ́ gbàdúrà sí wípé àwọn àjẹ́ ń da ilẹ̀ náà láàmú kí wọ́n bá má lè pa ẹni tí ó ní ilẹ̀. Ló bá gba ìwé ilẹ̀ tán lẹ́ni tí ó nílẹ̀ bá gbàgbé ráúráú kò rántí nǹkan kan mọ́. Lẹ́yìn náà ni ẹni tó mú lọ sílé ìjọsìn which is àbúrò ẹ̀ ló bá pè é wípé ẹ̀gbọ́n wọ́n ti fi yín ṣe jẹun wọ́n san yín dé ATM machine o ẹ kúrò nínú ìjọ náà. Bí wọ́n ṣe ní olùṣọ́ ìjọ bó ṣe lọ gba tẹ̀hìn nìyẹn ló bá lọ sà sí èyí àbúrò ẹni tó nílẹ̀. Bí àbúrò ẹni tó nílẹ̀ ṣe gbẹ́mìí-mì lọ́jọ́ kejì tí olùṣọ́ confront wọn nìyẹn o ló bá dìde gbọ́mi sí omi ò tó wọ́n bá gbé ọ̀rọ̀ lọ sórí rédíò orí rédíò bí tí wọ́n gbọ́rọ̀ lọ ni wọ́n bá gbé ẹjọ́ lọ sí orí rédíò asọ̀rọ̀mágbèsì bẹ́ẹ̀ sì ni wọ́n gbé lọ sí orí amóhùnmáwòrán gbogbo ẹ̀ bá cast ló bá bẹ̀rẹ̀ sí ní sọ pé àwọn ṣẹlẹ̀ ò kì í ṣe bẹ́ẹ̀ o àwọn kan sọ pé àwọn ṣẹlẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ bí àgbà Celestial tó jẹ́ ọ̀gá pátápátá bí wọ́n ṣe ní kí wọ́n lọ ti ilé ìjọsìn pa nígbà tí wọ́n ní kí ọ̀gbẹ́ni olùṣọ́ yọjú sí àwọn tí kò sì yọjú sí àwọn wọ́n pè títí ó náà wà ní pàǹtí ṣùgbọ́n àwọn ọlọ́pàá ní kò sí ní pàǹtí ṣé tó bá wà ní pàǹtí lóòótọ́ òun ò dá mọ̀ ni wọ́n sọ pé ó wà ní pàǹtí o ẹjọ́ mìíràn ló mú wá kì í ṣe kéèsì tí wà nílẹ̀ kọ́ ṣùgbọ́n wọ́n ní wọn ò rí kò sì yọjú lẹ́yìn tán parí gbogbo mítìn tán ló ṣẹ̀ wá padà dé pé òun ti dé ṣùgbọ́n àwọn olùṣọ́ Celestial Church of Christ or Church of God wọ́n ní pé kán lọ ti church rẹ̀ pa ló bá dà sí wàhálà ló dà sí àrùn ǹjẹ́ pásítọ̀ ni ọ̀gbẹ́ni olùṣọ́ yìí àbí kì í ṣe pásítọ̀ kan nítorí pé kò ní ìwà sùúrù rárá bẹ́ẹ̀ ni kò sì ní ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu àwọn àṣàmọ̀ tó ń pa kò dágájíá bẹ́ẹ̀ ni kò dá fún ẹni tó pera ẹ̀ ní èèyàn Ọlọ́run. Ẹ kọ sórí comment section ká bá lè sọ̀rọ̀ lórí rẹ̀ ẹ like share comment a ò lè yí báyìí lọ ire o.